kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ Ajé, ọjọ́ 23 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni mímú àlá ṣẹ. Àkọ́sórí wa ta nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 14. Èyí tó kà báyìí wípé, èmi ń lépa láti dé òpin ìre ìje fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Ní ọjọ́ kan náà tí mo parí ní Yunifásítì Ifẹ̀ ní 1967, Ọọ̀ni Ifẹ̀ ìgbà náà, olórí ìlú náà, ni wọ́n fún mi ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Ó jẹ́ ọjọ́ ológo ní ọjọ́ náà. Mo sọ fún ọ̀rẹ́ mi tímọ́tímọ́, lọ́jọ́ kan èmi náà yóò gba àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀ láti yunifásítì yìí. Ó wò mí, ó rẹ́rìn-ín, ó sì wí pé tó bá ṣeé ṣe láti gbà á nípa kíka ìwé, màá gbà pé ó ṣeé ṣe nítorí ó mọ ìwé. Ṣùgbọ́n o kò yẹ láti dá lọ́lá. Àmì ẹ̀yẹ ìdánilọ́lá kì í ṣe fún tajá-tẹran. Ohun tó sọ jẹ́ òótọ́ nígbà yẹn nítorí mi ò jọ ẹni tí wọ́n lè fún ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀. Èmi àti ọ̀rẹ́ mi jẹ́ ènìyàn lásán débi pé a ṣe àjọyọ̀ pé a parí iléèwé pẹ̀lú àmàlà àti pọ̀nmọ́, oúnjẹ tí a ṣe pẹ̀lú èlùbọ́ àti àwọ̀ màálù gbígbẹ ní ìdíkọ̀. Àwọn ọdún kọjá. Ní ọjọ́ kan, mo gba lẹ́tà láti yunifásítì pé ìgbìmọ̀ náà pinnu láti fún mi ní àmì ẹ̀yẹ ìdánilọ́lá ìmọ̀ ìjìnlẹ̀. Kò sí ìpele tí o kò lè dé tí o bá wà pẹ̀lú Ọlọ́run pẹ́kípẹ́kí tí o sì ṣiṣẹ́ kára lórí àfojúsùn rẹ̀. Nínú Genesis orí 37 ẹsẹ̀ 5 dé 10, Jósẹ́fù lá àlá rí ara rẹ̀ gẹ́gẹ́ bí olórí ńlá. Ní ìgbà náà, kódà bàbá rẹ̀ kò rí gẹ́gẹ́ bí ẹni tó gbọ́njú tó láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀gbọ́n rẹ̀ láti ṣe olùṣọ́ àgùntàn fún agbo ẹran ìdílé wọn. Èyí tí a lè rí nínú ìwé Genesis orí 37 ẹsẹ̀ 12 dé 13. Nígbà tó yá, ó bá ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú, ó sì ṣiṣẹ́ kára ní ipò yẹn nígbà tí ó rí dájú pé kò ṣẹ Ọlọ́run. Nínú Genesis orí 39 ẹsẹ̀ 9, ní àìpẹ́ ó kúrò láti jíjẹ́ ẹlẹ́wọ̀n, ó sì di igbákejì ààrẹ orílẹ̀-èdè tí ó jẹ́ agbára àgbáyé ní ìgbà náà. Nínú Sámúẹ́lì kínní, nígbà tí Sámúẹ́lì lọ láti yan ọba láàrin àwọn ọmọ Jésè, Dáfídì kò tilẹ̀ sí lára àwọn arákùnrin rẹ̀ tí wọn kò wá tẹ́lẹ̀. Ẹ̀wẹ̀, ní Sámúẹ́lì kejì, ó ti jókòó lórí ìtẹ́ náà gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì. Kódà nígbà tí Sọ́ọ̀lù ń lépa ẹ̀mí rẹ̀, kò bọ́hùn tàbí sọ àfojúsùn rẹ̀ nù. Àwọn ènìyàn kan máa ń sọ ìpèníjà kékeré di àwáwí fún wọn láti má lè ṣe àfojúsùn wọn. Àwọn tó kùnà ló ní àwáwí. Àwọn tó ń lọ sókè máa ń lo ìpèníjà wọn gẹ́gẹ́ bí epo pẹtiróòlù láti débi àfojúsùn wọn. Olùfẹ́, àwọn ènìyàn tó máa ń mú èrèdí wọn àti àlá ṣẹ jẹ́ ọlọ́kànkan nínú ìlépa wọn. Wọ́n kọ̀ láti jẹ́ kí ohunkóhun dí wọn lọ́wọ́ títí wọ́n á fi ṣe ohun tí wọ́n gbèrò ní ọkàn wọn. Ní àfojúsùn lórí èròǹgbà rẹ, ṣiṣẹ́ kára kí o má sì bọ́hùn. Ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run, yóò sì ràn ọ́ lọ́wọ́ láti mú àlá rẹ ṣẹ. Ka
Króníkà kejì orí 15 ẹsẹ̀ 7 sí 9. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì orí 190 dé 190. Kókó àdúrà. Bàbá jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti má sọ àfojúsùn mi nù, kí o sì mú mi wà ní àsopọ̀ pẹ̀lú rẹ bí mo ṣe ń ṣiṣẹ́ láti mú àwọn àlá tí o fi sí mi lọ́kàn ṣẹ ní orúkọ Jésù. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 080 45 45 45 1 kí ẹnìkan kó ké hallelujah.